الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba Allah. Alhamdulillah. Àṣẹyìn fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àlékún ìkẹ́ Ọlọ́run àti àánú ẹ̀ Ọlọ́run jọ̀ọ́ máa bá gbogbo ẹ̀yin olùgbọ́ wa, àwọn àfáà wa Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn. Àmín. Sheikh Abubakar Balogun Ọlọ́run kó bá ní dúró tì wọ́n. Àmín. Hafizahullah wa ra'ah. Àmín. Gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà Ọlọ́run kó bá ní kún ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́. Àmín. Ọlá ìpín méjì Ọlọ́run ọlá la ilaha illallah. Àmín. Inshallah lẹ́ni gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò wa Manhajul Haq ọ̀nà òdodo, òun náà ni tá a gbéyẹ̀wò lénìí, òun náà ni al-khuluq ní èdè Yorùbá a pè ní ìwà, al-akhlaqu al-islamiyya. Irú ìwà wo ni Islam ń fẹ́ ká wù? Irú ìwà wo ló tọ́ kí àwa mùsùlùmí ta nígbàgbọ́ nínú Ọlọ́run ọba àlékè ọlá, irú ìwà wo gangan ni ó tọ́ káwa máa wù? Torí pé al-Islam tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó mú wá fún wa kò ṣaláì kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ bó ti yẹ ká máa ṣe. Inú ẹ̀ náà ni ìwà. Èèyàn ò gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kó kàn máa ṣe nǹkan tó bá wù, kó jí láàárọ̀ kọ́ ní kí ló ń ṣe, kó ní òun ò tiẹ̀ mọ nǹkan tó kàn nígbésí ayé òun. Irú ẹni bẹ́ẹ̀ mùsùlùmí ẹ̀ ó mẹ́hẹ̀. Mùsùlùmí gbọ́dọ̀ mọ kí ló tọ́ kí ló yẹ kóun ṣe lásìkò kan àbí míì. Torí pé ọ̀gá wa tí ń ṣe Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bá ṣe wálé ayé lòun náà wálé ayé. Àwọn onímọ̀ tó ń lọ nímọ̀ ẹ̀rọ wọ́n á máa pe kíní kan ní footprint, footstep. So kí ni ìgbékalẹ̀ Ànábì sallallahu alayhi wa sallam táwa náà gbọ́dọ̀ tẹ̀lé? So nínú ìwà Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ìwà lẹ̀sìn, ẹ̀sìn náà ni ìwà. Islam jẹ́ kó yé wa wípé tó o bá ti ní Islam tó yè kooro ó ń láti níwà. Tó o bá ti níwà ó ń ṣe mùsùlùmí tó ń yè kooro tó yanjú. Kọ́ máa sọ wípé Abdul-Razak ọmọ dáadáa ni, ìṣesí mùsùlùmí nìyẹn, mùsùlùmí tó pé nìyẹn. Àfáà Ibn Qayyum nínú ọ̀rọ̀ wọ́n jẹ́ kó yé wa wípé ad-din kulluhu al-khuluq, ad-din kulluhu khuluq. Bó ẹ̀sìn tá à ń ṣe yìí, ad-din gbogbo ẹ̀ pátá ń tá mọ̀ sí Islam gọ́gọ́ fún ara ẹ̀ látòkè délẹ̀ ìwà ni. Ìwà ni ló jẹ́ kí Ọlọ́run náà fi ìwà ròyìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ní
innaka la'ala khuluqin azim. Pé qad kana lakum fi rasulillahi uswatun hasana. laqad kana lakum fi rasulillahi uswatun hasana. Pé ètò dájú àríkọ́ṣe tó dájú ń bẹ lára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì wa Muhammad náà wá ní àwa gbọ́dọ̀ máa tẹ̀lé. Ẹni tó bá sọ wípé mùsùlùmí lòun ó gbọ́dọ̀ rí àríkọ́ṣe tó dájú kọ́ lára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ní Ibn Qayyim fi sọ wípé ad-din kulluhu khuluq. Ó ní faman zada alayk fil khuluq zada alayk fid din. Ẹni tó bá ṣe dáadáa sí ẹ tó ṣe dáadáa sí ẹ tó wà dáadáa sí ẹ nínú ìwà ó ti mọ̀ pé ẹ̀sìn dúró lára ẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ tó bá ṣe ìdàkejì náà ó ti mọ̀ pé ẹ̀sìn òye eléyìí tó. Kí ló jẹ́ k'Ọlọ́run sọ fún wa Suratul Furqan wípé wa ibadur rahman. Ọlọ́run ní wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawna. So àwọn tí wọ́n jẹ́ olùjọ́sìn fún Ọlọ́run, àwọn tí wọ́n jẹ́ olùjọ́sìn fún Ọlọ́run, àwọn náà ni àwọn tó ṣe wípé wa ibadur rahmani alladhina yamshuna ala al-ardi hawna wa idha khatabahumul jahiluna qalu salama. Wa ibadur rahman. Àwọn tó jẹ́ wípé ẹrú Ọlọ́run ọba àlékè ọlá ní tòdodo. alladhina yamshu ala al-ardi hawna. Àwọn ni àwọn tó yẹ pé tó bá ń rìn lórí ilẹ̀ wọ́n á rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́. ala al-ardi hawna. Wọn ò ní ṣàbòsí èèyàn. wa idha khatabahumul jahiluna qalu salama. Tí àwọn tó bá jẹ́ wípé aláìmọ̀kan wá bá wọn kọlu salaman, wọ́n ní àlàáfíà làwa ń polongo. Torí pé Islam gọ́gọ́ fún ara ẹ̀, Islam látara aslama yuslimu islaman. Islam gọ́gọ́ fún ara ẹ̀ ó wá àlàáfíà lòun náà dúró lé lórí. Ìyẹn la ṣe máa ń sọ wípé ẹ̀sìn àlàáfíà. Islam ń ṣe ẹ̀sìn ìmàle ẹ̀sìn Mali rárá o. Ẹ̀sìn tí ànábì wa Muhammad tó mú wá ni. Ṣé wá rí ìwà yìí èyí tá a fi rí àríkọ́ṣe ó pọ̀ lára ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n ní Mọ́kà níjọ́ náà lọ́hùn, ìkan nínú àwọn ìyá àgbàlagbà tó wò fẹ́ wàhálà ó wá ń kúrò ní Mọ́kà nítorí pé wọ́n sọ wípé ẹnìkan ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ó wá kúrò ó ń lọ ó gbẹ́rù ẹ̀ dání pé ìyá yẹn ò ṣẹbọ ni, kò dẹ̀ fẹ́ ó wò pé ètò òun sìn kò tí ì làwọn wọ́n wá fẹ́ sọ di ẹyẹ kan. Ó wá kúrò nílùú Mọ́kà ó wá ń lọ ó fẹ́ kúrò ń lù. Ànábì wá ṣe kòǹgẹ́ sallallahu alayhi wa sallam. Ànábì pàdé ẹ̀, ẹ ra màmá o, ibo lẹ ń lọ? Ó bá gbẹrù lọ́wọ́ ẹ̀, ó bá ń bá gbé lọ. Nígbà tó gbé débi tó máa gbé lọ, ó kàn ń gbé lọ, ó ṣà ń gbé lọ, ó ń gbé lọ. Gbà tó máa débi tí màmá ń lọ, àwọn bá gbẹrù lọ́wọ́ ẹ̀ pé ṣe wọn pé a máa ṣẹlẹ̀ náà ní ojú ayé tàwa ń bí. Tó wá sọ fún ànábì Muhammad sallam pé owó oníkan tó máa fún ẹ o, owó lówó àmọ́ òun máa fún ẹ ní ìmọ̀ràn náà ni pé wọ́n lẹ́nìkan wà nílùú Mọ́kà, Muhammad ni wọ́n ń pè sallallahu alayhi wa sallam. Má tẹ̀lé o, òòṣà àwọn bàbá àwọn táwọn tí ń sìn ló dé ló sọ wípé kọ́ máa ṣe òòṣà yẹn mọ́, pé kọ́ sọ di ẹyọ kan
sallallahu alayhi ẹyọ kan náà wọn ò tún rí má tẹ̀lé o ànábì bá wojú ẹ ṣé màmá sallallahu alayhi wa sallam tẹ́ bá rí ẹni yẹn ṣé ẹ dá mọ̀ olówó dá wọn bó ṣe ń ròyìn ẹ̀ fún mi ni ànábì wa sọ wípé sallallahu alayhi wa sallam pé òun náà ni Muhammad náà sallallahu alayhi inú wa ìyá sallam. yẹn dùn ló wá ní ìwọ ni oníbẹ̀ẹ́ni ìwọ ni oníbẹ̀ẹ́ni onítorí ìdí èyí ashadu an la ilaha illallah muhammadu rasulullah pé òun látara ẹ̀ òun wá nígbàgbọ́ sínú ìwà ànábì náà òun dẹ̀ máa tẹ̀lé ẹ gbogbo ohun tó bá ti fẹ́ ká máa ṣe kó kọ́ òun náà sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. eléyìí ni in tí ànábì gbé wá eléyìí ni rìsáálà tánàbì gbé wá àlàáfíà ni ànábì wa ń polówó bẹ́ẹ̀ ìyẹn gba Islam àwọn àfáà Islam wọ́n ní nínú tí àwọn èèyàn fi gba ẹ̀sìn lọ́wọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ìwà òun ló pọ̀ jù ń bẹ̀ tí a bá fẹ́ ròyìn mùsùlùmí lénìí wọ́n ní àwọn tó lejú kókókó wọ́n ní àwọn tí ìwà wọn ò dá eléyìí kò ń ṣèṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì láàánú ó láàánú àwọn èèyàn ó láàánú àwọn ọmọlẹ́yìn ó láàánú àwọn ẹlẹ́sìn míì tí ò ń ṣe ẹlẹ́sìn mùsùlùmí òun náà ni ọ̀pọ̀ ju wọn náà fi gba Islam. كما قال العلماء أن الدين ثلاثة علاقات علاقة بين عبد وربه. gẹ́gẹ́ bí ìkànnà àwọn onímọ̀ ẹ̀sìn wọ́n ní àwọn ìpele tá a gbà ń ṣe ìwà àwọn tasarrufat al-khuluqiyya ìpele mẹ́ta ni àkọ́kọ́ ń bẹ òun náà ni ìbálò ìwọ àti Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ìbálò ìwọ àti ẹ̀mí ẹ̀ torí pé ìwọ náà ìwọ kọ́ ló nira ẹ̀ o gbọ́dọ̀ hùwà dáadáa síra ẹ̀ lẹ́yìn náà ẹrú Ọlọ́run tó jẹ́ ẹlòmíì tó yàtọ̀ sí wọ bọ̀ ẹrú sìn Ọlọ́run ni kò ń ṣe ẹrú sí tiẹ̀ o gbọ́dọ̀ ṣe dáadáa sí ìdánábì kọ́ wa nìyẹn ṣé wàá rí ká wá ní ìwà dáadáa àǹfààní jẹ́ kó yọ ẹ pé alikuluk ìwà dáadáa yẹn tá a sọ pé al-akhlaq al-islamiyya robaniyatul masdar ó ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn torí pé tí ìwà tá à ń sọ yẹn kùránì ló mú wá ànábì ló kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n béèrè lọ́wọ́ ìyá wa Aisha wípé kí ni ìwà tànábì ní sallallahu alayhi wa sallam ó ní khuluquhu al-Qur'an pé ìwà tẹ́ bá rí lára ànábì tẹ́ rí nínú Qur'an òun lànábì ń wù sallallahu alayhi wa sallam laqad kana lakum inda rasulillahi uswatun hasana pé ìwà tó dáa jù ó ń bẹ lára ànábì wa Muhammad liman kana yarju Allaha wal yawmal akhir fún ẹni tó bá jẹ́ pé òun tiẹ̀ o ó fẹ́ rokọ̀tọ̀ lọ́hùn ó fẹ́ pàdé Ọlọ́hun níjọ́ ìgbéjàlẹ̀ kíámọ̀ lójú dáadáa lẹ́yìn náà ó tún wá ń hùwà dáadáa sí ẹ̀mí ara ẹ̀ ó hùwà dáadáa torí pé láàárín ìwọ àtọlọ́hun ó lójúṣe tó máa ṣe nínú ìwà láàárín ìwọ àtara ẹ̀ ó lójúṣe tó máa ṣe láàárín ìwọ àti àwọn ẹlòmíì ó lójúṣe tó máa ṣe nínú ìwọ àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ ìwọ àtàwọn ọ̀gá ẹ̀ nílé iṣẹ́ ìwọ àtàwọn ọmọ bó ló ṣe ń bá wọn lò nínú ìwà kọ́ ni ká fẹ́ báyàn wí ká máa ṣépè gbogbo àwọn
tasorufat tó ní ṣe pẹ̀lú àbùkù, ká kànyàn lábùkù, ká búyàn, ká lálàṣe èèyàn, ká gbé àlébù èèyàn jáde, kò ń ṣe ìwà tí Islam tí ó kọ́ wa. Tá bá ń kírun, tá bá ń gbààwẹ̀, tá bá ń yan sàká, tá ń lọ sí hajj, a tún gbọ́dọ̀ ní ìwà. Yorùbá náà lọ wọ́n bọ̀, wọ́n ní obìnrin tó sọ̀wàwù olóhùn ò rí ilé ọkọ gbé. Ìwà in tó pàtàkì ni nínú ẹ̀sìn wa tá gbọ́dọ̀ mú lókùnkúndùn, torí pé ìwà yẹn náà ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló fi ṣàṣeyọrí nílùú Mọ́kà, tó fi pèpè sẹ́sìn nílùú Mọ́kà táwọn èèyàn fi gbà tiẹ̀. Kò ní nǹkan míì tó ń lò ju wípé ó níwà tó dáa. Síwájú kó tó di pé ó ń polongo Islam níwà ẹ̀ ti dá láwùjọ, tí wọ́n ti ń dáwó sí lọ́wọ́, tí wọ́n ti ń tọ́jú nǹkan sí lọ́wọ́, tí wọ́n ti ń nígbà fipamọ́ sí lọ́wọ́. Nígbà tí Islam wá dé, wọ́n wá sọ pé a mọ̀ pé èèyàn dáadáa ni ẹ́ o, ìdáadáa tó o ní lọ́wọ́ yẹn a mọ̀ kó sì wà ń bẹ̀, àmọ́ ètò gbé wá nínú ẹ̀sìn yìí àní bẹ́ẹ̀ ṣe. So ká bá lè mọ̀ pé ká rí èèyàn ká sọ pé èèyàn dáadáa ni. Robaniyatul Masdar ó ní ìpìlẹ̀ nínú Islam, nínú àwọn in tí a wá ń pè ní dáadáa. Min suwari husnil khulqi. Táwọn pé àwòrán tó máa ń gbà wá. Òun náà ni pé kó máa sọ òdodo. Òdodo, wọ́n gbọ́dọ̀ mọ̀ ẹ́ sí òdodo. Kò ń ṣe pé kó sọ̀rọ̀ báyìí káwọn ẹ̀dẹ̀ máa doubt rẹ pé ìwọ ó dẹ̀ ń lo ìjábù, ó ń lo láwàní, ó ń gbé fìlà sórí, ó dẹ̀ sọ pé ìwọ mùsùlùmí, ó wá ń parọ́. Ṣé irú yẹn ó kọ́ lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam? Àbí ìwọ̀n tí wọ́n gbéṣẹ́ fún mùsùlùmí, wọ́n gbéṣẹ́ fún ẹ bá wa ṣiṣẹ́ yìí o, ó ní ẹ wá gbà ní ọ̀túnla. Ìgbà tó máa débẹ̀ wọn ò bá ẹ, àtọmọṣẹ́ àtọ̀gá wọn àti tó gbé fún ẹ náà wọn rí múlẹ̀. So ṣé Islam ló kọ́ wa bẹ́ẹ̀? Thaniyan al-amanatu. Òun náà ni ẹlẹ́ẹ̀kejì tó yẹ ká tún mọ̀ nínú ìwà náà ni àmánà. A gbọ́dọ̀ ní àmánà. Kó sọ̀rọ̀ kọ́ bá bẹ́ẹ̀. Torí pé àpẹẹrẹ mẹ́ta la fi ń dá mùnáfìkì mọ̀. Tó bá ti sọ̀rọ̀ báyìí, a ti mọ̀ pé irọ́ ló wà pa. Tó bá ṣàdéhùn, a ti mọ̀ pé akhlafa, ó máa jàǹbá àdéhùn yẹn. Tó bá dẹ̀ jẹ́ pé wọ́n fi nǹkan sí lọ́dọ̀, ó máa disappoint àwọn èèyàn náà ni. So gbogbo àwọn ìṣesí yìí òun ló wá pọ̀ rẹ́gẹ́dẹ́ lọ́dọ̀ tàwa lẹ́nì. Ìsìláàmù kẹ̀rẹ́ tá a bá dúró ti ìtànà bí ìgbé wa sallallahu alaihi wasallam nínú ẹ̀sìn, a rí pé àwọn èèyàn máa rí beauty Islam, bí Islam ṣe dá tó, bálàáfíà ṣe dá tó. Kò kún ṣe pé àwọn orílẹ̀-èdè míì tó yàtọ̀ sí, kò ń ṣe pé àwọn tó yàtọ̀ sí ìlú wa, kò ń ṣe pé wọ́n ní nǹkan míì tí wọ́n gbé ṣe tó yàtọ̀ sí tiwa. Bọ́ látara pé in tí à ń ṣe ìmọ̀ tara ẹni nìkan, kí gbogbo ẹ̀ kó jẹ́ tèmi, àtòrí ẹ̀ asọ̀wànù. Tó bá bọ́ sáwùjọ kí wọ́n náà kíyèsára ẹ̀. Tó bọ́ sáwùjọ kó béèrè pé báwo ni ìwà mi ṣe rí. Káwọn èèyàn wá sọ fún ẹ pé bí wàá ń ṣe rí ni máa ṣe sọ o, kó tún wọn máa bínú wípé a jẹ́ pé ẹ láìkì mi. Wọ́n sọ òdodo fún ẹ tó yẹ kó wá àtúnṣe ṣe sí ọ̀rọ̀ ẹ, kó tó di pé àwọn tó máa tẹ̀sí ẹ, tó máa gbìyànjú ẹ wò níjọ́ gbọdọ̀ kíámọ̀, àwọn yẹn wọ́n ń gba bírèbù, wọ́n ní gba gbogbo ní tó ń sọ pé ò fẹ́ yẹn. Nínú àwọn àpẹẹrẹ míì tí dáadáa tá à ń sọ yẹn tó tún gbà wá, òun ni pé kó máa pa àwọn èèyàn lé. Tó bá ráwọn èèyàn ó gbọ́dọ̀ pọ́n wọn lé.
wọ́n ní àfáà yẹn ní ó níwà ìrẹ̀lẹ̀ ó lápọ́nlé lára hada din eléyìí ní Islam kò ń ṣe pé àfáà tí wọ́n wá fẹ́ ròyìn yẹn ó mọ kéwú lóòótọ́ ó mọ̀wé lóòótọ́ ó mọṣẹ́ ìdójú ẹ̀ tóòótọ́ bọ̀ kí láwọn wá ní ẹ fà àfáà yẹn lẹ́jàre ẹ fi aláàjì yẹn lẹ́jàre kò mọ̀rọ̀ sọ kò lápọ́nlé lára ṣé Islam náà nìyẹn but tó bá mọ kéwú kódà kó má pọ̀ tó tún wá ń pọ́n àwọn èèyàn lé tó ń respect àgbàlagbà àwọn ọmọdé náà tó yẹpẹrẹ wọn àwọn èèyàn máa nífẹ̀ẹ́. al-ihsanu ila an-nas. kó wá máa ṣe dára sáwọn èèyàn. wa tabassumu fi wujuhihim. tó bá ń ṣe dára sáwọn èèyàn ó máa rí i pé àwọn èèyàn máa nífẹ̀ẹ́ tó bá ń ṣe dáadáa sáwọn èèyàn àwọn èèyàn ó rí i pé àwọn èèyàn máa nífẹ̀ẹ́. husnul khuluqi min a'zami asbabi mahabbatillahi wan-nasi. tó bá jẹ́ pé iṣẹ́ dáadáa ìwà dáadáa tá à ń sọ yìí nínú àwọn ìlànà tí Ọlọ́run máa fi nífẹ̀ẹ́ èèyàn wan-nasi. tẹ́wọ̀n yìí máa fi nífẹ̀ẹ́ èèyàn. wa huwa min athqalil a'mali fi mizanil mu'mini yawmal qiyamah. nínú iṣẹ́ tó máa tẹ̀wọ̀n jù tá a bá ń kírun tá à ń gbààwẹ̀ eléyìí tó máa tẹ̀wọ̀n jù níjọ́ ìdàlẹ̀ kíámà tó wúwo jù nínú àwọn iṣẹ́ dáadáa tá a ṣe òun náà ni ìwà dáadáa. wa min al-amthilati al-amaliyyati ala husnil khuluqi an-nabi sallallahu alayhi wa sallam ma'a ghayril muslimin. nínú àwọn ìwà tá a mọ̀ pé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe òun náà ni pé ẹ wo ọjọ́ tí wọ́n ja fatihu Mọ́kà yẹn ó wá di pé àwọn èèyàn ànábì wa ó ti gba Mẹ́kà ó ti gba Kaaba ó wá bẹ̀rẹ̀ sí ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sáré ibo ni a máa yà sí lẹ́nìí kò sí ibi tó máa yà sí agbára ti dé ọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin kẹlẹ́ fi ìjà lẹ́bàjà lẹ́lẹ́ kú òun lù nígbà tí wàá lè kú òun lù òun ti wá dé agbára ti wá dé èrò rèé ilé tẹ̀yìn kẹ̀ ti dahoro àwọn ti kú òun lù yín tán àwọn yàrá bàbá yìí ń sákiri pé bó lọ́rọ̀ tàwọn bó lọ́rọ̀ ọmọ àwọn já sí lẹ́nì ẹgbọ́n kan ó bá ní lọ́ba dé ní ẹ máa wo tí tẹ́ ẹ̀ bá ti dí wa lọ́wọ́ ó wá ṣàmójú fúrò kú gbogbo wọn. wa qala lahum idhabu fa antum tulaqo. ó ní ẹ máa lọ antum tulaqo ẹ ti gain freedom lẹ́nì ẹ wo ìwà ànábì nìyẹn sallallahu alaihi wasallam. àmọ́ àwa tá à ń ṣe ìsìláàmù lẹ́nì tá a jẹ́ mùsùlùmí lẹ́nì ibo láti rí tiwa kí tá a padà sípínlẹ̀ ká lọ wo bí ànábì ṣe ṣe sallallahu alaihi wasallam. nínú àwọn tá a tún wò tánàbì sọ sọlá oníwé nínú ìjọ ìgbìdàlẹ̀ kíámà ó ní ala okubirukum bí ahabikum ẹ jẹ́ ń fún yín ní rò pé ta ni ẹni tó yẹ pé Ọlọ́run máa nífẹ̀ẹ́ sí jù nínú yín òun ni ẹni tó jẹ́ pé ó ní ìwà dáadáa ó ní ó tún jókòó ti ànábì Muhammad sallam jókòó lè kíámà so bẹ́ẹ̀ náà ni ìṣesí yẹn àwọn sọ̀hábà náà àwọn náà mú ìṣesí yẹn lọ́rẹ́gẹ́dẹ́ so torí di èyí ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn dáadáa ni ẹ̀sìn tó jẹ́ pé àwa mùsùlùmí ó yẹ ká kọ́ṣe ẹ̀ ká má lò ó débi pé ta bá ń lò ó àwọn èèyàn gan wà wọ́n pé mùsùlùmí lẹ́ni mùsùlùmí ni bọ́tà bá ti lò ó àwọn èèyàn wọ́n máa rí ẹ̀sìn wa as ẹ̀sìn ìdẹ́rùbani ẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn tí ò lóòótọ́ nú bẹ́ẹ̀ kẹ̀rẹ́ ẹ̀sìn yẹn ẹ̀sìn tó dáa ni àwa gangan ni àdá kọ́lọ́n kó tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe kó sì gba ilé ìta ṣe yìí ní ìbádà fẹ́nì kọ̀ọ̀kan wa kó sì gba ẹnì kọ̀ọ̀kan wa ní dáadáa nílé ayé àtijọ́ gbìdàlẹ̀ kíámà abẹ́ ọlọ́run bá àlékè ọlá ìwà dáadáa nínú ẹ̀ṣọ́ ọmọ ènìyàn ló wà ọlọ́run kó fi ìwà dáadáa ṣẹ̀ṣọ́ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́ọ̀pẹ́ méjì ọlọ́run la ilaha illallah bàbá wa Ebumawe ti ìlú Àgọ́wé ọlọ́run kó bá ní kún wọn lọ́wọ́ bá ní wọ́n lọ́wọ́ gbogbo ẹni tí ó wà nídìí ètò pé ká ran kábíyèsí lọ́wọ́ ọlọ́run bá ní ràn wọ́n náà lọ́wọ́ gbogbo àwọn ìjòyè wọn ọlọ́run bá ní dúró tì àwọn náà ọlọ́ọ̀pẹ́ méjì ọlọ́run la ilaha illallah bàbá wa Ebumawe ti ìlú Àgọ́wé Dr. Abdul-Razak Adesina
Adenugba òkòkò dáná kejì ọlọ́run kó bá ní wà pẹ̀lú wọn o Àmín. ọlọ́run kó bá ní dúró tì wọ́n Àmín. owó nǹkan wọn tí ń mí àti tí ò mí tó wà nílẹ̀ tó wà lókè òkun ọlọ́run má fọwọ́ bàjẹ́ kan Àmín. ọlá ìpín méjì ọlọ́run Àmín. ọlá la ilaha illallah Àmín. la hawla wala quwwata illa billahil azim abẹ́ olúwa fún kábíyèsí kábíyèsí ikú dákun kó máa pa kárùn dákun kó máa ṣe kó ṣe dákun kó máa ta Abdul-Razak ọba rẹ̀ ṣéwù kápẹ́ ṣéwù káwí lẹ́ẹ̀kan sí subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala rasulil karim sallallahu alayhi wa sallam. لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو